bàbá Èkó ayé ẹ fẹ́ bàjẹ́ ni bàbá Èkó orí ẹ burú ni ìwọ kan tó yẹ pé ńgbà tẹ́ kó gbé ọ lọ padà wá nù bí ọwọ́ ń pẹ́ bàbá Èkó bàbá tíṣà náà máa ń fẹ́ èbó pé ọ Daddy of Lagos ayé ẹ fẹ́ làbà ní. tí ẹ fẹ́ pin ni. ẹ mọ̀ gbà mí bá mi torí pa àpà kan nu wọn ni wọ́n ṣe ń torí burúkú kiri báyìí tábọ̀ wá pa márùn kọ́. ẹ kó kiri sọ̀rọ̀ ẹ̀bùn bí tí ń ṣe dáadáa ìyá ń jẹ yín ẹ̀ ń jẹ kó aṣọ yín pọ̀ ẹ̀ ń jà parò ẹ̀wú tìdítìdí ẹ̀ tún yé lórògbò jẹ níwájú àwọn wo ẹ wá sílé tèmi lẹ́ ń kọrin bọ́ bàtà lásìkò ẹ̀ jẹ̀bà táǹtẹ̀bà fún yín sẹ́fẹ́ sẹ́bà lásán ni abálásejù náà lẹ́sàárẹ̀ ṣèbáhùn ẹran rírọ̀ lẹ́pa aláṣejù ni èmi làwọn fẹ́ kọjú dà ẹni tí ó kú pọ̀ náà. bàbá ẹ mọ̀ òrùkúrò wa o ẹnu báyìí lẹ́sẹ̀ fi pé kúrò ọjọ́ náà. bẹ́ẹ̀ ni. ayọ̀dọ̀ kí la tó wá dúró wò ẹjẹ́ á ṣe mo ṣe ní ká ṣe ẹjẹ́ á fi pààrọ̀ kò ránṣẹ́ sáwọn ọmọ ẹnu lé. ọ̀yà